Alhaji àgbà wàlíyé Ọlọ́run ni wọ́n pẹ̀lú wọn ti lu ayé ni kèfèrí ni kí lọ́ọ́ ni ó tó báyìí kásì má ra ìdá èèyàn Ọlọ́run ló mọ ya ìdá mi tí ń bẹ lọ́wọ́ máa nẹ́bí àdáhùn rẹ̀ bẹ́ẹ̀ ni tiẹ̀ náà wà ń bẹ lọ́wọ́ àwọn eléyìí. Ìlọrin wá bóun bàbá kù sí ń pa àìdá wọn ò rí àfi dáadáa Ọlọ́run wọlé ayé wọn náà báwa kẹwọn àtàwọn tó bí wọn. Àmín. àti sàdúrà fàgbà bàbá là bàbá wa dàbí àrídìí mímọ́ nù. ó bá wọn afáwọn tó ń ti lọ bàbá wa lè la bàbá wa Abdulrahman Salahuddin bàbá wa lè alomata bàbá wa Olúkadé bàbá wa Ọ̀wá gbogbo àwọn afáwa jẹnjẹnjẹn tó fi wá dé rí ẹni gbogbo wọn dá mímọ̀ jọ fún pé máa lò àwa lọ tiwa tani kí kò sí Ọlọ́run Allahu akbar. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Àmín. èyí ò dó bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn Ọlọ́run lára bàbá wa Alhaji àgbà nífẹ̀ẹ́ tó dénú tó dọ́kà Ọlọ́run bá fẹ́ràn yín àlùbáríkà bàbá ọmọ ọ̀ràn yín àtàwọn ọmọ yín. Àmín. òun náà dúró bá wọn gbogbo ẹ̀yin afáwa pátá tẹ̀m̀bẹ̀ ń jòkúlẹ̀ tó ṣe pé ẹrú yín ni gbogbo àwọn ọmọ akéwù ẹrú inú lẹ́nìyìn ni gbogbo àwọn ọmọ akéwù. àfáànàdá léèrè ẹnìkan ó wo àfáànàdá báyìí ọwọ́ ni sa'alitu nada hal anta hurrun faqala la walakinnani abdun li Yahya ibn Khalid فقلت شراعا قال لا بل وراثة توارثني عن والدي بعد وإمبو ما لو ما بẹ ìtàlá wa yàyà má wí kankan má bẹ lò ní dákẹ́ mo fi àfa gbàgbé ọ dákẹ́ ní bá fẹ́ lò yín pè yàyín ká àti ìlú ajára sì dá àmà wa yan àìmọ̀ wọn ara nù. wọ́n bá ń bi dàda léèrè ṣé wọ́n ló nira rẹ onírara ìwọ lọ ń gbọ́ bùkátà ara rẹ onírara ṣé wọ́n gbogbo tó ní ìwọ ló nìkan pẹ́ onírara ó ní àmà walakinnani abudun li Yahya ibn Khalid ó ní bó ti wò mí yìí wà fà tó ń bèmí lérí ọ̀rọ̀ èmi nàdá ẹrú ni mí fún Yahya ọmọ Khalidi àfààní ni mo tún wá bí sọ́ọ̀rà ọ́ ni tí wọ́n sì máa rẹ̀ rú. qala la bal wirasatan ó ní rárá kọ̀ọ̀rọ̀ mi ọjà mi lógún ni tawarasani an walidi ba'da walidi olójoogun mi ni bí bàbá kan bá lò mí tán òun náà gbà mí ẹ̀rí bàbá wa àlífà tó ní. Allahu hayatahu wa hafizahu wa ra'ahu. ẹ̀yin náà jẹ wá lógún lọ́wọ́ bàbá kan gbogbo tí ń jọmọ kí wà dàbí àpáta láyé ẹ jẹ wá lógún nù ẹrú yín ni wá. Ọlọ́run wa bá yín dìkun ẹrù àdàbí yà àti ẹrù gbogbo tí ń jẹ́ kápá bàbá wa Alhaji àgbà kó sì bá yín gbé Ọlọ́run onídéérí ọ̀tá yín bèbè ọ̀rọ̀ wọ̀. Àmín. mo kí àlífà bàbá wọn níwájú àgbáyé àáfàá mi akramakumullah. Allahu hayatahu. gbogbo ẹ̀yin jàmáà ẹ̀ bá ní anakumullah. Anakumullah. bàbá wa àgbáyé nù Ọlọ́run ò ní dààmú yín. Àmín. Ọlọ́run ò ní yẹ̀yẹ́ yín. Allahumma àmín. mo kí gbogbo ẹ̀yin ìyàwó obìnrin ìrìn àjò láyé ìrìn àjò bàbá wa Khalifa àtàná ó di àná náà
wa àgbà Sheikh Ahmad Ọláyíwọlá Kamaluddin wọ́n dáná nù wọ́n ti dáná nù tòní wa mẹ́mẹ́ ìrìn àjò títà náà lọ ètò ń bẹ lẹ́fẹ̀lẹ́ kọ̀ọ̀kan wa. رأيت أخ الدنيا وإن كان ساويا. bí n bá pè ọ́ ní o tó já náà sí. حفظك الله. wákàtí kan orí pé ń gé ni. ìrìn àjò bàbá wa tí wọ́n lọ yìí ọ̀sẹ̀ láti lè Balógun Ajíkòbí nílé wa ẹ bá fẹ́ yàwó ewu bí tẹ́ ti fẹ́ ma ọlọ́mọba kí bàbá wa Láàjì àgbà. àmín. bàbá wo gbogbo nǹkan púpọ̀ yunifásitì kan ni bàbá wa Láàjì àgbà láyé fẹ́ntọ́ bá mọ̀ràn o. bẹ́ẹ̀ bá fẹ́ yàwó ẹ wo nulẹ̀ jáde fẹ́ yàwó bàbá wa Khalifa àtàná tí wọ́n jí Ọlọ́run pè yìí wọ́n ń bọ̀ pẹ̀lú ìrìn àjò láti lè Balógun Ajíkòbí. ìyá wa ìyá ọlọ́lẹ̀lẹ̀ lára ènìyàn ti jáde ìyá tó bí wọn. bàbá wa Balógun jẹjẹ ńlọkọ fún ìyá ìyá Balógun jẹjẹ ti jẹ ilé Balógun Ajíkòbí ìta ńlá sí ni orúkọ ńlá sí ni Balógun ń jẹ Balógun náà ń jẹ Habibu. Balógun ni náà ló bí ìyáálé káfíńtà Balógun ni náà ló bí Àlàájì Àjàdí tó jẹ Dáúdù bàbá Àjàṣẹ́ Balógun ni náà ló bí bàbá wa Àyìnlá Àkànbí Làálì Balógun ni náà ló bí kódà bàbá wa tí wọ́n bẹ̀rẹ̀ yìí wọ́n sì kọ́lé sílé wa ní Balógun Ajíkòbí ilé náà sì ń bẹ̀rẹ̀ pé ilé ìyá mi ni wọ́n dáadé ilé tó pété nǹkan bẹ wájú wọn báwọn kan bá ti ní Ajíkòbí wa àwọn fún ara wọn wà ní Ajíkòbí 2 ni ó èmi ni 1. Allahu Akbar. ọlọmọsà kẹ bàbá náà. amiina. bàbá wa yìí dáa púpọ̀ ọ̀rọ̀ ṣe wọ́n lé ní ire. bàbá wa Khalifa dáná lọ ayé dáadáa bí bàbá tó bí wọn ti lò ni wọn lò bàbá tó yàyà wá gbà bí bàbá tó bí wọn ti lò ni wọn lò jẹ́ tètè ta kankan mo kí jẹ́ kí táyé mi Kamilu Aláyé ni ilé káwọn èèyàn pariwo lọ jókòó lẹ nítorí àlùbáríkà wa méjèèjì ọkọ̀ báwọn bàbá wa Láàjì àgbà lásìn ajá náà sì fún wọn. kọ́dà ọba ṣe pé kí ó ṣe ké wájú Ọlọ́run jáde kìámà bàbá ní káwọn Àlàájì àgbà ó ṣe wáàsí bá ti tó dúró ní àwa náà láàjà náà sí. náà. kílẹ̀ lẹ́ àlè. gbogbo ẹ̀yin jàmá tẹ ẹ wá bí fìdáwù bàbá wa tá a jọ ń ṣe bọ̀ wọ́n bí Sayyidina Ali karramallahu wajhahu wọ́n bí léèrè. sífìlànà dúníyà. ìwọ Sayyidina Ali sífìlànà dúníyà ṣèròyìn ayé fún wa bàbá wọn lókèlè yarhamakumullah Ọlọ́run fẹ́ràn yín àwọn fẹ́ràn bàbá wọn Láàjì àgbà àwọn fẹ́ràn lè kó sí bàbá lára Ọlọ́run ní fi kankan sí ní insha Allah. kọ́lá máa àṣìfò mẹ́ńdárì. Sayyidina Ali ọ̀rẹ́ máa àṣìfò mẹ́ńdárì làbárí wo mo fẹ́ ṣe fún yín nípa ayé kan yìí. àwọlù àbùká ọ̀hún. alákọ̀ọ́kọ́ ayé ẹkún làásùn wá kódà ń bọ̀ yàyà kódà bí wọ́n bá bímọ bí òsùnkún ẹ̀yìn jẹ̀mọ́ wọn ò ní tí kí bàbá rẹ̀ pé congratulations wọn kọ́ yọrù la àbí kí wọ́n sàn nínú ẹ̀jẹ̀ ńbẹ̀ pa tọ́lọ́mọ mi máa bọ̀ yóò gbé ẹ̀ tí mà mo dé wọ́n wàá sàn dì yóò sunkún gbogbo wa yányá ẹkún làásùn wá Sayyidina Ali ó ní àkọ́kọ́ ayé ẹkún ní gbogbo wa yìí ẹkún wọn fi mọ̀ báyìí. wà á ṣàtò àná. Sayyidina Ali ní àárín ayé àná ò wàhálà ni wàhálà làárín ayé wọ́n fẹ́ kọ́sẹ́ fẹ́ lọ sùn
wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀ ẹni ìyá rẹ̀ talẹ̀ kẹ́tọ́ ta gbogbo aṣọ ẹ̀ torí kọ́ ọmọ wọn lè dé èèyàn ẹni ìyá rẹ̀ lọ jáwó tí ò rí sanmọ́ tó wọn bú ìyá torí kọ́ ọmọ rẹ̀ lè dé èèyàn wàhálà òun náà dé tán dé màmí ẹ farabalẹ̀ ọlọ́run kẹ́mi tọ́jú yín gbogbo gbèsè tẹ́ àárín rẹ̀ wàhálà. wàákìrú àfàdà. ìgbẹ̀yìn ayé tẹ́ni sọ fún yín ẹ̀rí títan ní ìgbẹ̀yìn ẹ̀ bàbá wa Khalifa Tana wọ́n tán. bọ́lá ńlọ alọ́jẹ́ àrò ni àlọ́ ti ṣe àwọn ènìyàn fún bàbá wa Khalifa kò sí mọ́. ní ọ̀ bàbá wa alájẹ́ àgbà kọ́ jáde láyé àti báwọn èèyàn máa wá wọ́n ti wá bẹ́ẹ̀ yẹn bá ti kọ́ tán náà. nílé ìtìrín mi. ẹ bá àwọn òbí wọn inú ilé mímọ́ ni wọ́n ti di Khalifa Tana. nasha ala tarbiyati al-islami. bàbá wa tó lọ yìí wọ́n ń ṣèwé wọ́n ń dàgbà bọ̀ wọ́n ń ṣèwé lórí títọ́ Islam. wa ta'allama al-Qur'ana min abihi. Kùránù tí wọ́n gbé bàbá wa Alhaji àgbà lọ́kọ̀ wọn. bada dirasatahu al-ilmiyya. wọ́n sì bẹ̀rẹ̀ àwọn tíra ńlá kéta àwọn tó máa kéènì àwọn tíra àwọn ìlèmí. min walidihi. lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà náà ní Khalifa Tana ìtútù kejì wọn. thumma min ra'isil muallimin. lọ́jà tó fún yín bọ́ ìrìn àjò láyé ayé ìṣe lásán arìnrìn àjò wọlé. nígbà wọn kéye wọn tán bàbá fà wọn fọ́rọ̀ ra'isul muallimin. الشيخ المرحوم موسى الفال كبير. bàbá fà wọn ńgbà bàbá wa ló mọ́tà ńgbà bá a sọ di bó ti rí. كعادة أكثر العلماء في إلوري. gẹ́gẹ́ bí àlàáda ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àfa ńlọrin tí wọ́n fọmọ àwọn fẹ́ lòmí. bí bá ń sunkó jìnnà nípa mímọ́ bá ń sunkó jìnnà nípa ọ̀rọ̀. يحبه الشيخ. bàbá wa ló mọ́tà ọlọ́run bá wa kẹ́ wọn àti gbogbo wọn wọ́n wá fẹ́ràn Khalifa Tana púpọ̀. يحبه الشيخ ويحب شيخه. bí bàbá wa ló mọ́tà ti fẹ́ràn wọn àwọn náà wá fẹ́ràn fáwọn. وفي يوم نكاحه nígbà tí bàbá wa Khalifa tó gbèsè yìí wọ́n ń ṣèyàwó tí wọ́n ṣe nìkan. قد اشترى له شيخه بقرة عظيمة. àfa wọn bàbá wa ló mọ́tà tó wá ra màálù tó tóbi wọ́n tó wá rà fún ọmọ kí. وعند زبوها nígbà wọn wá dúró màálù ni. قد رأوا فيها جنينا. nígbà wọn dúró màálù tí wọ́n ń kún wọ́n sì bá ọmọ nínú màálù. قد خصه الله بحسن الخصال. ọlọ́run sa Khalifa Tana ọ̀sà wọn lẹ́sà pẹ̀lú àwọn kan tó da ìwà tó da pọ̀. وخير الأفعال. àtàwọn ṣẹ́ dáadáa. يقدم الصبر على كل شيء. bàbá wa Khalifa Tana wọ́n sì máa ti sùúrù ṣáájú gbogbo tó bá dé nígbà tó kàn ṣe wọ́nra ní ìtọ́lá àwọn bàbá àwọn àtàwọn ìyá àwọn àtàwọn ìdílé àwọn ọ̀wọ́ náà tí gbogbo ẹ̀ fẹ́ hó gbùdùgbùdù wọn ò sọpọ́ọ̀tì wa lórí pé ẹjẹ́ á ṣe tá a fẹ́ ṣe ẹ̀tọ́ wọn wí náà ni pé kí ló kọ ọlọ́run kí ló gbẹ̀yìn ó kọ ọlọ́run ní gbogbo wa dákẹ́ a bá sì báyìí a sì báyìí bí àwọn alájí àgbà ni wọn yàtọ̀ a sì wọn wá ní kí ló gbẹ̀yìn ó kọ ọlọ́run gbogbo ẹni tí wọn bẹ mí afáfọlọ sọ èmi wọn ní dìde nígbà wọn kankan lè báyìí wọn ní adigun dìde kí ló gbẹ̀yìn ó kọ ọlọ́run inú wọnà tó máa ní sí mo ní agbára wọn rántí ní ẹ̀ha. baba jọsìn Mustapha Ambali àbí àwọn náà bẹ́ẹ̀ wọ́n ní ìrántí wọ́n ní ó mọ̀
mo ló mọ̀ mo ní aṣọ gold wọ́n ní kí ló wá kù ẹ fọ̀rọ̀ rẹ̀ fọlọ́ kọ́mọ gbìjà lọ wọ́n ní sùúrù di alájí àgbà. Ba'da mauti mu'allimihi. Lẹ́yìn ìgbà tí bàbá wa àfa ńlá ló mọ́jà kú tó tọ́jà àfa wọn. Lam yatruki baytahu hatta yawma wafati. Wọn ò fi ilé àfa wọn lẹ̀ ìgbà kan fi kó láyé àwa tòní. Báwo lọ́mọdé mo ti délé àfa mi ní sìn àdúrà ní í sìn. Bàbá wo oníwàásí àgbáyé lọ wọn ní mọ́kà àkọ́kọ́ táwọn àkọ́kọ́ lọ àwọn ń darí bọ̀ ọ̀dà alájàgbà làwọn kọ́kọ́ wá wọn ni wọ́n bẹ lẹ́kọ̀ọ́ àwọn wáyà pé nà mọ̀ darí wọn ní àkàrà mọ́kànlá èmi dé ń tèmi dé ní 92 mọ́ kọ́rí ilé wa ni wọ́n wá sí gbogbo ẹ̀tàn mọ̀ wọ ẹ̀tàn jọ́ kejì mọ́ ayọ̀ nínú wọn abákanmọ́rí nígbà lóde mọ́ ní méjì bọ̀ náà. kẹ́ ẹ bá àmọ́ pálù báríkà gbọ́dọ̀ yàtọ̀ síra wọn eri ìrètí káàdì bó sẹ́ra la àwọn àfa gbọ́dọ̀ yàtọ̀ síra wọn ìta yìí bá máa kéwọ́ bá sọ ìtàn ní kọ́ máa fi wọ́n ní sí ni. wọ́n ní nọ́ọ̀sì àkọ́kọ́ tí ń kọjá láyé mo já lọ ọ̀dọ̀ bàbá wa Musa Bọ́láńtà bàbá wa alájà ìgbà ń bẹ́ ń jòkó bàbá wa Léèlà ń bẹ́ ń jòkó bàbá wa Olúkadé ń bẹ́ ń jòkó bàbá wa Ahmad Alaye ń bẹ́ ń jòkó ní Bọ́láńtà 1982 baba Bọ́láńtà náà wọ́n bẹ láàrin kan mẹ́wọ̀n nígbà ń ṣàwùsù ọwọ́ mi wá gbà ọmọ kínkínní olúwàsí àgbáyé kan ṣẹ́jú ni bàbá wa mo wá gbogbo yẹn ọwọ́ bàbá wa aláṣẹ tòní tí wọ́n ṣẹ́kù fún wa lábàtà wọ́n wá di ọwọ́ mi mú pọ̀ mọ́ máìkì tòun ti bẹ́ẹ̀ náà ń gbọ̀n áyà tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nọ́ọ̀sì láyé wájú bàbá wa láyé àgbà wọn ni wà tí nípa hujjatuna tí ń jásí pé gbogbo ọmọ kí o tó bá fi inú kan kankan tẹ̀lé wọn níyì tí ń jọ ọmọ kí wù wọn kọ́dà bọ́ bá jẹ́ olólùfẹ́ wọn tó o nínú méjì pẹ̀lú lé ọ̀rọ̀ rẹ gbọ́dọ̀ yẹn bí wọ́n jọ rọ. Yu'ti kulla azwajihi. bàbá wa nígbà wọn lọ tán ẹ rí ẹlẹ́kùnrin sallallahu alaihi wasallam nígbà tá a fa bàbá wa Halifa yìí wá jáde láyé wọ́n wá mówó lọ fáwọn ìyàwó àfa wọn ẹ tún wo ẹ̀kọ́ wọ́n mówó lọ lé alo mọ́tà fáwọn ìyàwó bàbá wa ló mọ́tà. Ma ladayhi minal mali fi kulli shuhuri. ètí bá bẹ lọ́wọ́ wá nínú owó wọ́n mú lọ. Yashtari lahunna likabusha fi kulli idil hadiya. bàbá wa Halifa tí wọ́n lọ yìí ọlọ́run bá wa kẹ́ wọn gbogbo ọdọọdún láyé tí bá jọ́dún léyà wọ́n tún wá ń rẹ ẹran lọ́wọ́ fáwọn ìyàwó àfáwọn pé kọ́mọ́sí pé ẹ̀ ní rẹ ẹran o lọ́dọọdún ẹ dábìí àwọn àwùlọ ẹran lọ lé àfáwá rí kẹ́ ẹ bá máa gbé nǹkan bẹ̀ wò lára akéwìn tó so má gbọ̀ o mo ké tẹ́ mo gba sàádà àwọn awéláwà nìkan ní èkè rí láìláì là ń ga sàádà láìláì yín bọ́ ó kù lẹ́yìn. Qabla wafatihi. bàbá wọn lókèlè ṣáájú kí bàbá wa tún wọn lọ yìí tó lọ. Qala ba'du aqaribihi. àwọn kan tí wọ́n tún súnmọ́ wọn àwọn náà tún wá sọ báyìí pé. In sa'alnahu. bá wọn tí wọ́n bá jòkó tí Halifa tó lọ yìí tí wọ́n bá jòkó tí wọ́n bá ṣe báyìí. tàbá wa bí wọ́n pé. Madha shi'ta ya shaykhana. àbúrò àwọn ọmọkùnrin náà abẹ́fẹ́ kankan ní bẹ́ẹ̀ ti ṣe yìí. Fa'ajabna. bàbá Halifa wà dá wọn tí ń bí wọn léèrè wọn wà dá wọn lóhùn. Ma talabtu indakum shay'an. wọn fẹ́ kankan lọ́dọ̀ yín. Ghayra amana rasulu. ẹnu tí mo fẹ́ lọ́dọ̀ yín náà ní pé bẹ́ẹ̀ ti jókòó ni ẹ bá ké amana rasul ẹ tí wọ́n fi dáhùn. Mazala yukarriruha. wọn wá ń yẹ̀wò ògbò tí wọ́n fi jáde láyé òun ni wọ́n ń ké amana ni wọ́n ké amana. Kana
شيخا صادقا. olóòótọ́ ni bàbá wa tọ́ lọ yìí wọ́n bá ara yàn án sẹ́ pé ọmọ yìí dàpọ̀ bá mú lọ ministry of kínní kò lè mi náà ń bọ̀ wàláhì àfihàn nígbà tí ọba yìí pẹ́ fúnra ara wọn mú dọ̀mù làwọn èèyàn wá ń pè wọ́n ní ọ́ Ajé Ahmad àrùn nìbàdí débẹ̀ wọ́n wá fún wọn lálàjẹ àrùn nìbàdí débẹ̀ gbogbo nǹkan Ọlọ́run fi sún wọn ara ní dáadáa nígbà wọn jẹ́ principal níléèwé wọn DSS kan ẹ mọ̀ pé tọ́lábà ó ṣe tọ́lábà student who are student gbogbo ẹ̀ bá dàbí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹ bá ti dúró lórí kíni kété mẹ́ta wá ti ní student gbogbo ó sì pé wọ́n lọ́wọ́ kan àtẹ̀wọ́ náà ni wọ́n bá student gbogbo ó sì pé yàyà. صادقا. olódodo ni wọ́n. عابدا. ẹlẹ́sìn Ọlọ́run bíi ti bàbá wọn. ẹni khalifa. عملا بعلمه. bàbá wa khalifa tànà Ọlọ́run bá wa kẹ́ wọn. wọ́n á sì máa ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ àwọn tí ń bẹ lára wọn. وبوازي. wáàsí wọn sì ń hàn lára wọn. عقيدته الإسلام. ìgbàgbọ́ wọn tara Islam. وقد كان معروفا. wọ́n wá dé ní ọgbà jùmọ̀ táwọn èèyàn mọ̀. ببابانيه. òòrí kéwù bàbá níyì tó yóò nà. وقد كان معروفا ببابانيه. وقد كان معروفا ببابانه. وقد كان معروفا ببابانيه. nítorí òun ni ọlálùbáríkà báwọn ní kí bàbá yẹn ń dọ́sẹ̀ ni wọ́n wá rí wájú ẹni tí ń ti lè lò bóun ló ti jẹ́ níta àfáàfá mi àmọ́ olùbáríkà mi ti ẹ̀ńdọ́sì kí ló wá kù yàyà wọ́n bá dé ní ọgbàjúmọ̀ bàbá níyì. عندما كان في خدمة العقول. yàyà bàbá wa Khalifa yìí wàláhì làzim wọn ò ṣe sinari kálólúwẹ̀ tọ́ka àwọn ọmọ pé kọ́dà àwa bá lédi yẹn ní ọ́fíìsì wọn ẹ̀mí ẹ̀wá ni wọn wá kò sí olúwẹ̀ wọn ò ṣe sinna kò ṣe sinna. ẹ̀rọ ẹ̀bí ra yín ṣàṣe. Honorable Justice. Bókì yìí gbọ́dọ̀ sá. Justice yìí ń bí àwọn èèyàn ṣàṣe. Now. حصل على شهادة الابتدائية. Bàbá kéwú wọ́n gba ṣáádà ibtida'i. والثانوية. Ọba ti sẹ́kọ́ndírì. ثم سافر إلى القاهرة. Nígbà wọ́n ṣe yíwù náà sáfàrà ilà Káhírà. Wọ́n lọ Mọ́sálì. وحصل على اللسانس في اللغة العربية Wọ́n tún wá gba dìgírì lórí èdè Lárúbáwá. من جامعة القاهرة. Ẹ̀rí lọ́hùn ní yunifásitì Cairo náà ni. والدبلوم العالية. Kéwú gẹ̀rẹ̀dẹ̀ kọ́dà bẹ́ẹ̀ kí là bẹ́ẹ̀ rí. Àlùbáríkà. Ẹ̀yin tẹ kéwú tẹ máa tọ́lọ́wọ́n bá ń ṣe lọ́wọ́. Ẹ̀yin mẹ́ta péré ni bàbá yín bí sáyé. Ọkùnrin méjì obìnrin kan. Ọgọ́ta ọdún rèé ẹ̀ẹ́pín gún ṣẹ̀kéwù ni. ماذا يقول؟ ẹ ń bọ̀ bí bá wá bí yín bá gbé ìdájọ́ ń wá bá yín ẹ̀yin àfa àti gbogbo èèyàn ń pè ní àfa ńláńlá bóòlù ẹ ti dà ọkùnrin méjì obìnrin kan ní baba yín bí baba ló sì da owó lẹ̀ lọ́dà lélẹ̀ lọ́dà ogun ẹ̀ lẹ́yìn ìwé ẹ̀gbẹ́ ó sì kọ́ ó pín ogún. ماذا؟ àní ọmọ ìjà náà sì. àbí sọtọlọ.
kí lè fẹ́ wí báyé bẹ́ẹ̀ wá bí dájọ́ òyìnbó lẹ ti fẹ́ dá ìtọ́ yẹn ẹran bẹ́ẹ̀ lẹ̀ ẹran ìtọ́ ọ̀kan yìí lẹ̀ ẹran kí ló dé ẹ bá gbé náà la ya'muru bil 'adli wal ihsani wa ita'i qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ẹ parí ẹ. ya'izukum la'allakum tadhakkaruna. bàbá wa gbà àfa wa gbà bàbá ológele ń bẹ náà wọn àfa lónìí báwọn bá gun mímbà ní tẹ́ǹsì wútúbà wọn pe ọlọ́run ní kẹsì déédé ní ẹsẹ̀ dọ́gbadọ́gba ẹsẹ̀ gbogbo ẹ̀ ogún sì ní láti di àádọ́rin ọdún lẹ́ẹ̀pin ẹ̀yìn sì làáfà gbà tí ó kàn yín lẹ̀ wọn nù ayé wa di pa àwọn àfa àárọ̀ nìkan kọ́ mọ́ àwọn làwọn búra wọn láyé lónìí àwọn àfa wa ń búra wọn kálukú sọ̀rọ̀ tí ó da síra wọn àwa wò kí n bó láyé lọ àtà gbọ́rọ̀ lọ́ọ́ bá ní lọ́rọ̀ yẹn lọ́rọ̀ wọn àwọn làwọn kan ṣe bó wọn ti wá tọ́jú ẹni tárùn sí. àwọn àfáàní wọn fẹ́ràn ara wọn yìí àwọn ń kíra wọn kì í síyáṣà. salamu aleykum. ìkí síyáṣà ló kù nísìn pé ẹ ṣáàjì á lọ wọn mọ̀ pa àwọn òrí wa ẹ ṣáàjì á débẹ̀ wọn mọ̀ pa àwọn òdébẹ̀. ṣé mímọ̀ náà ní ṣé bẹ́ẹ̀ wọ́n lọ́n bẹ lára kéwì báyìí ṣé bẹ́ẹ̀ wọn tàná ti lónìí. ṣé báwọn ti jẹ dáadáa ń fọlá àwọn bẹlẹ ń tọrọ wọn ti sìn kan náà ṣé wọn ti lónìí n ta àná ní bẹlẹ láàrin èyí ṣe táwùjọ àwọn afáàrí báyìí náà. wa diploma al-'ali fi tarbiya. wọ́n tún gba ti diploma. fi jamiati Ahmad Bello Zaria. Ahmadu Bello University wọ́n gba diploma mẹ́. thumma ujina al-mufattisha ta'alimi. ẹ̀rí wọ́n tún wá fi wọ́n ṣe eléyìí gbogbo lẹ́kọ́ ó sì máa lọ dáadáa. al-a'la lil madaris thanawiyati al-hukumiyyati. wọ́n tún fi wọ́n jọ lórí ẹ̀wọ̀ ìrìn àjò wọn lọ́jọ́ tó fún yín pé ìrìn àjò láyé wọ́n tún fi wọ́n jọ lórí gbogbo ohun tí ń jẹ́ secondary ní Kwara State wọ́n tún fi wọ́n ṣaláṣẹ. thumma ujina secretary daima. wọ́n tún fi wọ́n jẹ permanent secretary. bí wazarati tijarati. lórí gbogbo bóòlù owó ṣe máa lọ bẹ́ẹ̀. wa tatawwuril iqtisadi. bóòlù ẹkọ́nọ́míkì wa tí ó ṣe máa lọ. thumma ujina mudiral a'la. liwazarati sihhati. wọ́n tún fún wọn ṣètò owó ni gbogbo tí ń jẹ́ s. wà ó wọ́n tún jẹ́ yí yìí náà. وعين وزيرا للتعليم والتربية. ẹ dábọ̀ ẹ wò dá wọn ẹ wò gbèsè ayé wọn ẹ wò wọ́n ṣe lò ó. àlífà yóò wá ní pé lágbájá pẹ̀lú wọn jàre. bàbá wa tí wọ́n lọ yìí ní tí wọ́n bá ṣe tí wọ́n lágbára tí wọ́n lè ṣe wọ́n ní ń ṣe insha Allah. ní tí wọ́n bá sì lè ṣe instantly àlífà tàná sọ̀rọ̀ pé agbára mi ò ká yóò rà á fẹ́ sí abọ́ni. وعين وزيرا للتعليم والتربية. ọkùnrin kan lẹ́ẹ̀kan kápò láyé ká tán àríwò yìí ni ọmọ jẹ́ gbogbo ẹni ọlọ́ba ní onírà ká. رأيت أخا الدنيا وإن كان ساويا على سفر يسرى به وهو لا يدري. afáwa bọ́lá ń ṣe ẹ̀yìn afáwa gbà kárí yẹn lánàá kájọ kásùnbà kó sì dà yí là wọn pé òun ni wọ́n ń gbé lọ tẹ́yìn síkọ̀ wá tó ó tó kẹ̀dá ọmọ ìwọ ni ó ṣe nù ayé ọkọ̀ kan tó gbogbo líìgì nìkan nítorí ògùn bọ́lọ́dọ̀ pòfẹ́sọ̀ oní líìgì nìkan ibùdó àtà. wàlí fífaná ilé xaliki akibaru ibuata. bọ̀dá mọ́lù la rí mọ́. lima kánà bí bari akíkọ̀tì rọ́ọ̀kì.
jama ó bù sí ni. شكوس وشكال تمر وتنقضي bàbá wa kàlí ìbàdàn ní ọlọ́wọ́ bá yín mú ilé lọ́wọ́. وتفنى جميعا والمؤمن باقي. bàbá wa khalifa tòní bàbá wa alhaji àgbà tòní ọlọ́wọ́ bá yín mú ilé dání. ọlọ́run ní jẹ́ tó dàrú máa yín lọ́wọ́. Allahumma amin. ọba tí ò jẹ́ dàrú máa wọn àtàná lọ́wọ́ kò ní dàrú máa yín náà lọ́wọ́. Allahumma amin. Professor Nala. gbogbo yẹn kí Professor Nala wọn ni ẹ máa bọ̀ láyé mi ìkẹ́ wá jòkó mẹ́. à ń bẹ lọ́dọ̀ wọn ní ìjẹ̀fà kọ́hún ẹ jókòó báyìí gbogbo jama ní kí ẹ jama yẹn lẹ́kọ̀ọ́ ní ahlan wa sahlan. Ahlan wa sahlan. kéèyàn ṣe dáadáa nta bá ṣe àwọn ọmọ wọn jẹ ntí bàbá wa Nala ṣe ìgbàgbọ́ wọn lára bàbá wa Alhaji Àgbà ìmánì wọn pẹ̀lú ọlọ́run lára bàbá wa Alhaji Àgbà ilẹ̀ ń jẹ lónìí bẹ́ẹ̀ lómi bá kó orúkọ asùdẹ gbóhùn yóò rálẹ̀ yóò nà tọwọ́ ẹ̀dá kótó àmọ́ náà tí wàá wọlé bàbá wa Nala wọ́n ti di irú kalẹ̀ ọwọ́ ọ̀tún àfa mi báyìí ni wọ́n ń jòkó níwàásí alẹ́ jọ́tà kan sì ń bẹ tí wọ́n mú dání gbogbo ntàfà mi bá sọ pátá ẹ̀rí wọ́n máa kọ́ ni bàbá wa Nala alibarika wọn àtọ̀rẹ́ wọn àti dáadáa wọn tí wọ́n ṣe sáyé òun ni Professor Nala lónìí ẹ ṣe dáadáa wọn ọmọ wọ́n jẹ ṣé gbogbo wa náà ẹ máa bímọ ẹ bí nítorí kankan bìnnà lílẹ̀ ara dín wájà mú máàlì. بناء للأحراب وجمع مال. ẹ máa kọ́lé ó ti wù yẹn máa kọ́ ẹ kálájà mẹ́wàá ẹ kálájà mẹ́rìnlá ẹ kólógún àjà lẹ́lẹ́hàrá ẹ̀bẹ̀ kó lè da ahoro ní làbí kọ́. للأحراب ẹni ó kọ́júlé méjì kó lè bá a da ahoro ní yóò da ahoro bọ́ bá yá. للأحراب àná máa jẹ́ tẹnìkan òní ó sì máa jẹ́ tẹlómi bàbá wa Khalifa tòní bàbá wa Alhaji Àgbà tòní ẹ wí dáadáa. أدام الله حياته. adama Allahu hayata wí bẹ́ẹ̀. أدام الله حياته. òní jẹ́ ti yín nù ni èmi ọlọ́run lè mi ní gbogbo gbà. كل حي سيموت ليس في الدنيا ثبوت حركات سوف تفنى ń bẹ lé kéwúrẹ́ bàtà lọ́wọ́ báyìí. ثم يتلو الخفوت وكلام ليس يخلو بعده إلا سكوت. bàbá àdá fún bẹ́ẹ̀ òjẹ́ rí náà. أيها السادر كلي lákùjẹ́ rí náà bàbá àdá. أين ذاك الجبروت كنت متبوعا على النطق فما هذا الصمت. èwo ló ṣe ń bẹ̀. أين أملاك لهم في كل أفق ملكوت. ẹlòmíì ìbànújẹ́ ó sì pọ̀nà jẹ́ ọgbàgbé àlùkìyàmà. زالت التيجان عنه. ẹlòmíì nínú àwọn àfáà yóò sì wọ ayé sùn àníjẹ́ tó da ayé rú yóò sì sọ̀rọ̀ kan tí ò rí bẹ́ẹ̀ ayé ọba tó máa bẹ rí gbára wọn ànímọ̀ sọ́nà. وكالت تلك التوت. ẹlòmíì nínú àwọn àfáà yóò sì wọ ọ̀rọ̀ kan tó jẹ́ òótọ́ tòun ti pé òun ni wọ́n ń pè ní àfáà àgbà nínú ilé wọn ládùúgbò wọn láàrin àwọn ọmọ akéwú ẹ̀ tóun náà wá ìyàn tí ń pé ẹnìkan ò rí kọ̀sẹ́ni ó tó rú wọn. irọ́ ni bàbá Alhaji Àgbà ní kíni kéèyàn ńlá bàbá ìgbóni kọ̀sẹ́ni ó tó rírù mi bàbá Alhaji Àgbà ní èèyàn bí 100 ó sì kọjá lábẹ́ gé àwọn náà wà níyì o. ما قال لا يرى مثلي عليه ويل فويل. àbáyàyà àná ń jẹ́jẹ́ nìkan òní ó sì máa jẹ́jẹ́ nìkan ọ̀la tún palẹ̀mọ́dé lomi orí ní ngbọ́dọ̀mọ́ yìí rẹ̀ ọlọ́run gbogbo yín wọ̀nyí wọn lẹ́bi Ádámù mo pè fún èmi ọlọ́run lèmi ní gbogbo ẹ̀ ó ní tabarakal-ladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ dákun ẹ tí ó bá wẹ́ lẹ́rù bàríkà ẹ bá ń parí ẹ̀. بسم الله الرحمن الرحيم.
شيء قدير. تبارك الذي بيده الملك àwọn orí tó tó fún èmi ọlọ́run èmi ọba àwo ni. وهو èmi ọba tó ṣe pé bíyẹ́dì ìlmúlíkù mo kú náà wáyé èmi ọlọ́run ẹ̀ ń wáyé níran ẹni tí ń dàrú nù yín ẹ̀ ń wò nígbà tí ń bọ̀ ilé a sì máa rọ́ ìsàmù pé ọ̀sà wọ̀ sàrí. ebi bàbá rẹ lọ́ọ́ lọ́ọ̀bẹ ibi ìyá rẹ lọ́ọ́ lọ́ọ̀bẹ máa tẹ báṣubàṣu. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. àwọn ọmọdé mi ọlọ́run ẹ̀rí gbogbo náà wáyé gbogbo ọlá ọwọ́ mi lọ́wọ́ ọlá tàná ní Kwara State ń bẹ lọ́wọ́ ẹnìkan ọwọ́ dání ń bẹ lọ́wọ́ àwọn Bukola ọlá tòní ìwà ń bẹ lọ́wọ́ àwọn kan báwọn náà bá tún kú ọlá tọ́lá ọwọ́ dání ọwà ń bẹ lọ́wọ́ ọlọ́run bóyá gẹ̀dẹ̀ tẹ ní ọ̀kan lẹ́yìn padà tún máa jẹ bóyá mi kàn dá tẹ ló dà lẹ́yìn padà tún máa mú. تبارك الذي بيده الملك ọba aránsẹ́lá mi sẹ́la ọba على كل شيء قدير. ọba wa lásìlá mi sẹ́la mẹ́jọ kó àwọn ènìyàn ń wò ẹ bá ti ṣiṣẹ́ kí sí báyìí yìí sì ju máìkì lẹ̀. الذي خلق الموت والحياة. ẹ lọ́kùn gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ̀rẹ̀ ẹ ní Allahu Akbar. الله أكبر. ẹ wá dákẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí ibi tí ti jùlẹ̀ náà ó ní kókó fún ẹ̀mí ọlọ́run alladhi biyadihil mulku èmi ọlọ́run tó ṣe pé gbogbo ọlá ọwọ́ mi ló wà. وهو على كل شيء قدير. wa huwa ala kulli shay'in qadir gbogbo nǹkan lèmi ọlọ́run wá lágbára lórí ẹ̀. lọ́jà sọ pé balùwẹ̀ ajíkò bíi tiwa yìí ọlọ́jà mi wọ́n kù Àmín. kò lè lọ pàṣẹ ń gàmbàrí. balùwẹ̀ gàmbàrí kò lè pàṣẹ ń lé wa bẹ́ẹ̀ lọ́ba Ògbómọ̀ṣọ́ ò lè pàṣẹ ń lọrin bàbá wọn làwọn bá lọrin wọn ò lè pàṣẹ lẹ́kọ̀ọ́. ẹ wá wo tèmi ọlọ́run tabarakal ladhi biyadihil mulku. تبارك الذي بيده الملك tó tó fún ọlọ́run ọba tẹ́ ń pààrọ̀ gbogbo ẹ̀. وهو على كل شيء قدير. ọba tó lè gbé kò síbi tó wájà rẹ̀ òde. ń lọ lọ́wọ́ lóhùn ń dá tálíkà lóhùn ń lọ lọ́lá lóhùn ń dẹ̀ni tí ọ̀lọ́lá lóhùn ń dá àfáà lóhùn ń dọ̀mọ akéwú lóhùn ń dọ̀kùnrin lóhùn ń dọ̀mìnrin lóhùn. arọ tí ń lọ tí ọ̀rẹ́ ni wò ó lẹ́yìn kí wọ́n fún lówó ń dá lóhùn oyún tí ń bẹ nínú ọlọ́run ọba ń dá lóhùn ọlọ́run gbogbo nǹkan. pátá ọwọ́ mi lọ́wọ́ ọmọ tó wá fẹ́ sọ̀rọ̀ mi. الذي èmi ọlọ́run tó ṣe pé خلق الموت mọ́dá yẹn máa kú. والحياة. mo sì tún dá ẹ máa bẹ àṣẹbí dá ẹ máa kú ìdá lásán ẹ máa bẹ ìdá lásán. ليبلوكم líyẹ̀bùlúwàkún àfàwọn àgbà bàbá wọn lógele líyẹ̀bùlúwàkún kí lè bá dán yín wò. أيكم أحسن عملا. orí o ayòkun ẹ̀ ọ̀kun sí ayòkun àhásẹ́nu àmàlà. أيكم أحسن عملا. kí lè bá dán yín wò ayòkun èwo nínú yín rí ọkùnrin ni àbí obìnrin ni. أحسن ahsanu عملا. amalan tí ó ṣiṣẹ́ dáadáa ẹ wọ́n lọ́hùn kí lè bá a náà yín wò mo fi dá méjèèjì. وهو العزيز الغفور. ọba bí ilé mi ọlọ́hùn èmi àti máa fi rí jìyàn gbogbo aṣága fúlò láì kó sì dọ́dọ̀ ọlọ́hùn. ọ̀dàkẹ́jẹ́ jẹ́ nu rèrè àbí nu ọ́fíìsì rẹ̀ àbí ibi tó ń ti ń sọ láti ẹ̀ oníjẹ́ da ayé rúwò ó sì dárú. àti aṣága fúlò láì olólókọ ọlọ́hùn kan tó fi túbà nídìí èwo ni ọlọ́hùn ò lè gbárù yìí. àwọn tó lọ ta àjòkó ta wọ̀nyí wọ́n tó ayé ni. ẹ̀rọ ọlọ́run kan bí ọlọ́run kọ kẹ yóò ti máa yí àwọn èèyàn. آمين. bàbá wa lẹ́jẹ̀ àgbà ọlọ́run máa sàlékùn kẹ fún wa. آمين. àlékùn kẹrin ni ẹ̀rí kọ̀kọ̀ láriwo ẹni ọkàn bọ́ bẹ̀ ni. èmi lọ́kàn ẹni bọ́ bẹ̀
ọtọ́ sẹ́mi náà níyì kọ́. bàbá alájà àgbọ̀ kọ́ gẹ́gẹ́ máa ọ̀kọ́ gẹ́gẹ́ mi máa lọ tán o ìwọ ni ọgbọ́ bẹ̀rù ìyẹn ètò ọlọ́run ni bàbá ni mo ti parí yìí ní lọ́dọ̀ ọlọ́run nǹkan kan ò ní dùn lẹ́yìn mi adùn ni ọmọ jẹ́ sí bàbá ni mo ti gbé lọ́hùn kalẹ̀ ẹ̀yìn mi ó dùn jojú mi lọ ẹ̀yìn jàmá ni wọ́n á rí bí àbí òrí bẹ́ẹ̀ inú ilé mi wọ́n nara wọn ni ẹ̀ lè bọ́ bẹ́ẹ̀ bọ̀dá yín sá ní mímọ̀ téèyàn fi gbóhùn bẹ̀ máa gbọ́ nǹkan inú ilé mi wọ́n máa para wọn ni wọ́n kà bá sáré lónìí wọ́n á tún gbé mi dìgbàdìgbà ó tún di kíni lọ́la lérí kíni lérí kàlífà àmì ọmọ yọ̀kọ̀ rárá wọn ni àmì ọmọ sọ̀tàn tí ọ̀dà pa bàbá wọn ni ẹlòmí ọ̀sọ̀ pé ká ẹjọ́ tí bàbá àwọn dákọ̀ dáadáa inú ilé mi ọlọ́wọ́ parí ẹ̀ afágbà parí ẹ̀ lórí bàbá wa dájí àgbà àwọn àdàbíyà adúgbòlódò ọlọ́wọ́ ẹ bá ń pọ́ ọmọ kéwú tó níbi tí wọ́n kì wọ́n kàn àwọn àdàbíyà jẹ́ kàn wọn alọ́lọ́ ẹsẹ̀ wọn ìyá wa ẹ tó wí wọn alọ́lọ́ wọlé àfáàgbà ẹni wọn alọ́lọ́ wọlé àlàájì àgbà la ilaha illallah kàfáàní ẹ̀pọ̀ àníyàn yóò sì kéwú wọ́n ti fún mi ní tọ́kù tí mo lò ní. látàǹsà àṣìlẹ̀kà yà fàtà. àwọn tuntun lọ́dọ̀ àwọn àdàbíyà lónìí nù. ìlímà ìlà àwọn tẹ̀ǹtẹ̀sẹ̀bà. má gbàgbé ìpìlẹ̀ àwọn àdàbíyà gbogbo mi yóò tó lè wà yà wọ́n mọ̀ mọ̀ padà bí yà ni ọ́. kò lànàhù yẹ́bùnà mọ̀ látàkàf. ọlọ́run wọlé àwọn àgbàlagbà tí wọ́n ṣiṣẹ́ kéwú tá a lò wọ̀nyí kalẹ̀. bàbá àfáàgbà bàbá wa lajì àgbà bẹ́ẹ̀ bá wọ àfáàgbà nísìnyí ẹnu kọ́ jẹ́ 90 kìíní kan tá a fàgbà ti kó láyé àbí 80 kìíní kan kó sì di kínkínní 96 tá a fàgbà ti kó ẹ̀rọ ẹ̀dàkọ̀ ẹ̀ farabalẹ̀ 96 years tá a fàgbà ti kó láyé ni ọdún mẹ́rìndínlọ́gọ́rùn la ilaha illallah ẹ wo gan. má gbàgbé ìpìlẹ̀ rẹ ibi ọba wà jẹ́ wọ́n mọ̀ padà bí yàní o. látàǹsà àṣìlẹ̀kà yà fàtà. ọlọ́run kọ́ máa kí àwọn bàbá wọn ní tó bọ̀ ni ọlọ́run kọ́ kẹ́ bàbá lágége ọlọ́run kọ́ kẹ́ bàbá lágbàjì ẹ wo gbogbo wọn ọmọ akéwù mọ̀ kóńdòrò tẹ bá láyé wọn ti lálùbáríkà rí ọmọ akéwù àfáàgbà ni wọn èyí tẹ bá ní bá ṣe báyìí tí máa dùn fún kẹ́ ọ̀ya òhun lóní. látàǹsà àṣìlẹ̀kà yà fàtà. ọmọ ìyá mi wọ́n bá jẹ́ dàbí yá má gbàgbé ìpìlẹ̀ rẹ. ìlímà ìlà àwọn tẹ̀ǹtẹ̀sẹ̀bà. àwọn àdàbíyà wọn dákẹ́ wọn fọwọ́ lẹ́nu ẹ máa já wọn lẹ́ẹ̀kan lọ́wọ́ wọ́n sì ní àbáwọ̀ adájọ́ àgbà ní ká máa ṣe sí o. ìjọ wọn wí bẹ́ẹ̀ èmi náà ṣe àwíwájú wọn torí mi náà mo dún wájú wọn báyìí mo sì fún máàkì dání ẹ lọ ní sùúrù lọ lèyàn fi lu ayé ọlọ́run fún ara rẹ̀ ló ń sùúrù ni mo ní àmì ńgbà wọn ní bárakà lọ́dọ̀ ọjọ́ gbogbo ní èmi ò ní èmi o wọ́n gbàgbé ìpìlẹ̀ rẹ̀ kí ló wá tó ń kọ́. kúnlẹ̀ àná yẹ́bùnà mọ̀ látàkàf. ìlàhádìrí wàlímọ̀gìtẹ̀rẹ̀ bẹ̀. ẹ dákun ẹ máa gbọ́ wọ̀nyí. sheikh labibul alimayi. asinul usuli biladiya. ẹ máa wí àdàbí àdúrà bẹ́ẹ̀. barakatuhu amati jẹ̀lí aláàrídì ní kúnlẹ̀ àṣà. ọ̀là olùbáríkà. بين العاجم والعرب فخري بعلمي مصدرا بشرى يدا خير الطلب أدبية
ní bisimilayi ní àtẹnà ọlọ́mọ pa wọn kíákíá. إنا أعطيناك الكوثر فصل لربك ونهار إن شانئك هو الأبتر. bàbá àlífà tí wọ́n lọ èdèrì àlífà àkọ́kọ́ mufti ẹlẹ́ẹ̀kẹta gbogbo wọn bẹ́ẹ̀ pátá èdèrì general àfàwà Abdulrasheed èdèrì bàbá wa Safiyullah Kamali èdèrì àfàwà Sultan Abdallah gbogbo wọn tí wọ́n ti lọ bẹ́ẹ̀ bisimilahi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. ilé bàbá wa làájì àgbà gbogbo èèyàn kí ẹ mọ̀léwọ̀ ẹ yìí sọ máa lé àdàbíyà ẹ lápò ẹ fọwọ́n kí wọ́n lẹ́ẹ̀kan kẹ́ ẹ lẹ́ẹ̀kan fún wọn. ìyàtọ̀ àbádìyàtọ̀ àdàbíyàtọ̀ àbádìyàtọ̀ mẹ́sàgìnà báwọlá àdá. ẹ̀rí ẹ wọlé báwọn ẹlòmíràn wọlé wọn máa ti láwàlú Kùránì lọ́wọ́ àgbákò lẹlòmíràn lọ sí torí nígbà wọn bá ń kẹ́ náà wọn àzáàbù ní alimu yóò àgbẹ̀ sàlámù àlékún ìyá ni ó jẹ́ tí èkó rẹ̀ ẹlòmíràn sì wọlé wọn ni kanat lahum jannatul firdaus nuzulan khalidina fiha eléyìí wọn wà gbádùn òun níbi jẹnu ẹ̀rí wọn ni ẹ̀ tó tó wí àdàbíyàtọ̀ àbádìyàtọ̀ mẹ́sàgìnà dáadìlẹ̀ àdá. tó bá wọn bàbá wọn lókèlè bisimilayi kan alamunasira kan Ọlọ́run wọlá gbogbo àwọn tá à ń bẹ yà yà wọlá kó ń jẹ tá a jẹ lálẹ́ yìí ó lè jọ tọ̀ọ̀tọ̀ ó sì lè ṣe déédéé nù lé mi n tẹ́ mi jẹ ìwọ náà jẹ àmà àníma Ọlọ́run wọlá rẹ Ọlọ́run ní jẹ pàdánù آمين. Ọlọ́run ní kàn yín lábùkù اللهم آمين. Ọlọ́run ní yẹyẹ yín آمين. Ọlọ́run آمين. wọlá la ilaha illallah. آمين. àdí àgbàmọ́jú Ọlọ́run ọlọ́ àwọn tó bí wọn ẹ lákùn alamunasira kan bisimilayi bá ń ké fún wọn. بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. tó salatu rabbi wa salamu ẹ̀wì salatu rabbi wa salamu ala al-kamali ala adabi. wasalaamu alaykum. ẹ dákun